Àtàwọn ọ̀rọ̀ fún Jésù. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí kí ni ìyàtọ̀ láàrin ìwọ àti àwọn. Kí ni ìyàtọ̀ láàrin ìwọ àti àwọn? 1 Peter 2 verses 9. 1 Peter 2:9. Ṣùgbọ́n ẹ̀yin ní ìran tí a yàn, olú àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí ó lè fi ọlá ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn. Ìwọ ni ẹgbẹ́ orúkọ tí Bíbélì pè wá, ìran tí a yàn. 2, olú àlùfáà, kì í ṣe àlùfáà lásán. Orílẹ̀-èdè mímọ́ ni orúkọ ẹ̀kẹta tí Bíbélì pè wá. Ní ẹ̀kẹrin, Olúwa Bíbélì pè wá ní ènìyàn ọ̀tọ̀. Orúkọ mẹ́rin tí Bíbélì pè àwa ọmọ Ọlọ́run yìí, kì í ṣe pé ó kà pè wá ní orúkọ yẹn. Ẹsẹ̀ tó tẹ̀lé ni pé kí ẹ̀yin kí ó lè fi ọlá ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀. Ó pè wá ní àwọn orúkọ wọ̀nyí kí a lè fi ọlá òun tí ń jẹ́ Ọlọ́run ọ̀gá ògo gangan hàn. Àwọn wo la fẹ́ fi ọlá yẹn hàn fún? Àwọn kèfèrí, àwọn aláìgbàgbọ́, àwọn tó ti yapa, àwọn tí wọ́n ní ìrètí ìjọba ọ̀run, àwọn tí wọ́n ní ọkàn pé ilé ògo wà, wọ́n dẹ̀ ní ọkàn pé Ọlọ́run ọ̀gá ògo ló dá wọn. Ṣùgbọ́n ní ipa orúkọ tí Ọlọ́run pè wá tó fi yà wá sí ọ̀tọ̀ yìí, ó fẹ́ kí a lè àwọn tó sì wà nínú òkùnkùn, ibi tí wọ́n ti mú èmi àtiwọ́ náà jáde, ó fẹ́ kí a fi ọlá rẹ̀ hàn wọ́n. But àwọn èèyàn tí a fẹ́ fi ọlá rẹ̀ hàn yìí, kí ni ìyàtọ̀ láàrin àwa àti àwọn? Ẹ jẹ́ kí a wo ìwé Àìsáyà 62:12. Ká tún wo tí Bíbélì pè wá. Àìsáyà 62 verses 12. A ó sì máa pè wọ́n ní èèyàn mímọ́, ẹni ìràpadà Olúwa. A máa pè ọ́ ní àwárí, ìlú àìkọ̀sílẹ̀. Gbọ́n tí Àìsáyà pè wá, ènìyàn mímọ́, ẹni ìràpadà Olúwa. A máa pè wá àwárí, ìlú àìkọ̀sílẹ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run, wọ́n pè wá ní ènìyàn mímọ́, wọ́n pè wá ní ẹni ìràpadà, wọ́n pè wá ní ìlú àwárí, wọ́n pè wá ní àìkọ̀sílẹ̀. Kí ló wá dé ní ìsìn? Àwa ìlú àwárí, àwa la tún wá àwọn èèyàn lọ. Ìránṣẹ́ Ọlọ́run ni yóò máa wá olóṣèlú lọ. Jíò á máa wá ọba ìlú lọ. Nítorí pé a mọ ohun tọ́lọ́run pè wá mọ́. Ìlú àwárí ni wọ́n pe àwọn ọmọ Ọlọ́run. Báwo ló ṣe wá di pé Jíò àgbáyé, ìránṣẹ́ Ọlọ́run, wòlíì wá dẹni tí ń wá olóṣèlú kiri, Jíò wá dẹni tí ń wá ọba kiri? Ṣé ẹ rí ibi tí wàhálà ti wà lórílẹ̀‐èdè? Ṣé ẹ rí ibi tí wàhálà ti wà láàárín àwọn ọmọ Ọlọ́run? Wòlíì Nasiri o àti àwọn bàbá nínú Olúwa, àwa dẹni tí ń wá àwọn tó wà níta kiri. Kí ni wá ní ìyàtọ̀ láàárín àwọn àtàwọn? Ẹ̀yin tí ẹ gbọ́ mi ní òde òní, kárí ayé o, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run o, ẹ̀yin èrè ìjọba ọ̀run, mo pè yín ní ẹjọ́ láàárọ̀ yìí. Mo pe ara mi ní ẹjọ́, mo dẹ̀ pe ìdílé mi lẹ́jọ́, mo pe ìjọ yìí ní ẹjọ́ láàárọ̀ yìí. Kí ni ìyàtọ̀
láàrin ìwọ àti àwọn. Ẹ jẹ́ á wo kankan nínú ìwé Dáníẹ́lì orí ìkẹta 23-25 23-25 ìwé Dáníẹ́lì orí ìkẹta 23-25. Ṣùgbọ́n àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí Shadrach, Meshach àti Abednego ṣubú lulẹ̀ ní dídè sí àárín iná ìléru tí ń jó. Nígbà náà ní Nebukadnesari ọba wárì, ó dìde dúró lọ́gán, ó dáhùn, ó wí fún àwọn ìgbìmọ̀ rẹ̀ pé àwọn ọkùnrin mẹ́ta kọ́ ni a gbé sọ sí àárín iná ní dídè. Wọ́n sì dáhùn wí fún ọba pé lóòótọ́ ni ọba. Wọ́n sì dáhùn wípé wò ó, mo rí ọkùnrin mẹ́rin ní títú, wọ́n rìn láàrin iná, wọn kò sì farapa. Ìrísí ẹnìkẹ́rin sì dàbí ti ọmọ Ọlọ́run. Ẹnìkan ṣe hallelujah alákìngbọ́. Ẹ̀yin ará, ọ̀rẹ́, èrè ìjọba ọ̀run, àlùfáà mímọ́, ènìyàn ọ̀tọ̀. Ṣé ìrísí rẹ ṣé ti ọmọ Ọlọ́run ni àbí ti onígbàgbọ́ lásán? Ṣé ìgbéyàwó rẹ ṣé ti ọmọ Ọlọ́run ni àbí ti onígbàgbọ́ lásán? Ṣé ìdílé rẹ ṣé ti ọmọ Ọlọ́run ni àbí onígbàgbọ́ lásán? Ṣé ọ̀rọ̀ rẹ ṣé ti ọmọ Ọlọ́run ni àbí onígbàgbọ́ lásán? Ìgbé ayé rẹ nígbà tí o kúrò ní ṣọ́ọ̀ṣì tó wà níbi iṣẹ́, tí ọkọ rẹ ò sí ńbẹ̀, ìyàwó rẹ ò sí ńbẹ̀, bàbá rẹ ò sí ńbẹ̀, ṣé ìgbé ayé ọmọ Ọlọ́run ni àbí ti onígbàgbọ́ lásán? Ìrísí ẹnìkẹ́rin dàbí ti ọmọ Ọlọ́run. Ẹ jẹ́ ká wo ìwé 2 King 4:11. 2 King 4:11. 2 King 4:11. Ó sì di 2 King 4:8-11. 8-11. 2 King 4:8-11. Ó sì di ọjọ́ kan, Èlísà sì kọjá sí Sínémù níbi tí obìnrin ọlọ́lá kan wà. Òun sì rọ̀ ọ́ láti jẹ oúnjẹ. Ó sì ṣe é ní ìgbàkúgbà tí ó bá ń kọjá lọ. Òun á sì yà sí ibẹ̀ láti jẹ oúnjẹ. Òun á sì wí fún ọkọ rẹ̀ pé ṣáà wò ó ná, èmi wòye pé ènìyàn mímọ́ Ọlọ́run ni èyí tí ń bá ọ̀dọ̀ wa kọjá ní ìgbàkúgbà. Èmi bẹ̀ ọ́, jẹ́ ká ṣe yàrá kékeré kan lára ògiri, sì jẹ́ kí a gbé ibùsùn kan síbẹ̀ fún un, àti tábìlì kan, àti ohun ìjókòó kan, àti ọ̀pá fìtílà kan. Yóò sì ṣe nígbà tó bá tọ̀ wá wá kí òun máa wọ̀ síbẹ̀. Ó sì di ọjọ́ kan tí ó wá ibẹ̀, ó sì yà sínú yàrá náà, ó sì dùbúlẹ̀ níbẹ̀. Ẹ gbọ́ ọ, Èlíṣà kò kà náà sí pé àpọ́sù lòun. Èlíṣà kò sọ fún wọn pé wòlíì lòun. Èlíṣà ò jíwèé ara rẹ̀ fún wọn, ṣùgbọ́n kọjá níbẹ̀ nínú ìrìn, nínú ìṣe, nínú ọ̀rọ̀, nínú ìmúra, nínú ìgbé ẹsẹ̀ rẹ̀. Màmá yìí àti bàbá yìí olówó ni, ọlọ́rọ̀ ni. Wọ́n kíyèsí wípé ènìyàn Ọlọ́run lélẹ́yìí. Ìjẹ́ níbi iṣẹ́ tí a ti ń ṣiṣẹ́, ẹ̀yin àyànfẹ́ káàkiri ayé, sí àwọn tó wà níta lè kíyèsí pé ènìyàn Ọlọ́run ni wá. Ẹ̀yin ọmọ Ọlọ́run o, ẹ̀yin gbogbo ibi tí a ti ń gbọ́ mi, can people preserve pé àyànfẹ́ ni wá? Ẹ gbọ́ o, nítòótọ́ o, à ń múra, à ń lọ ṣọ́ọ̀, sí àwọn èèyàn lè rí wa ní kọ́nà, ní gbangba, nínú ìmúra, nínú gbogbo kádẹ̀wò pé ọmọ Ọlọ́run lẹ́ni. Sí àwọn èèyàn lè gba ẹ̀rí wa jẹ́. Títorí pé Èlíṣà ò pe orúkọ ara rẹ̀ ní wòlíì fún wa. Èlíṣà ò sọ wípé ẹni tó lè jí òkú dìde lòun. Ó kà ń kọjá ni.
ṣùgbọ́n nínú ìṣe rẹ̀, nínú ìrìn rẹ̀, nínú ìmúra rẹ̀, a rí wípé wọ́n wòye pé ọmọ Ọlọ́run lẹ́nu yìí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ará àti ọ̀rẹ́, kí ni ìyàtọ̀ láàárín ìwọ àtàwọn tó wà níta? Àwọn tó wà níta tí mo wí ni pé àwọn tí wọn ò gba Kristi ní Olúwa àtolùgbàlà wọn, àwọn tí ò kí ń sọmọ ìjọ, àwọn tí ò kí ń ṣara wa, àwọn tí a wè ní kèfèrí. Kí ni ìyàtọ̀ láàárín àwa àtàwọn? Ẹ jẹ́ kí a bi ara wa léèrè ní àárọ̀ yìí. Ẹ jẹ́ ká wo ìwé Jòhánù orí ìkẹta ẹsẹ̀ rẹ̀ kìíní sí ìkejì. John 3 verses 1-2. Ọkùnrin kan sì wà nínú àwọn Farisí tí a ń pè ní Nicodemus, ìjòyè kan nínú àwọn Júù. Ọ̀nà ni ó tọ̀ Jésù wá ní òru. Ó wí fún pé, Rábì, àwa mọ̀ pé olùkọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni ìwọ ń ṣe, nítorí pé kò sí ẹni tó lè ṣe iṣẹ́ àmì wọ̀nyí tí ìwọ ń ṣe bí kò ṣe pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Ẹ̀yin ará, ẹ gbọ́ o, kì í ṣe pé òun nìkan o, àṣé àwọn Júù náà mọ̀ wípé ọmọ Ọlọ́run ni Kristi ṣe. Àwa mọ̀ pé, kò sọ pé èmi mọ̀, ẹ analyze ibẹ̀ yẹn. Àwa mọ̀ pé ọmọ Ọlọ́run ni wọ́n ṣe. Can people come and meet you nínú àdúgbò rẹ, ní àyíká àti agbègbè, ibi o ti ń ṣiṣẹ́, ibi o ti ń lọ? Sáwọn èèyàn lè tọ̀ wá ká wípé àwa mọ̀ pé ọmọ Ọlọ́run ni ẹ. Pẹ̀lú irú àwọn èèyàn tí ìwà àti ẹ jẹ́ kẹ́gbẹ́, ṣé wọ́n lè sọ fún ẹ pé ọmọ Ọlọ́run ni ẹ? Yàtọ̀ sí ọmọ Ọlọ́run ti Nàìjíríà àti torí mídíà, tí a lè wọlé tọ̀ ọ́ kárí ọ bí ọmọ Ọlọ́run tòótọ́ tinú Bíbélì. Ẹ jẹ́ kí a fẹ́ lọ mú ọ̀rọ̀ wa wá sí ibi ìdánudúró. Ẹ jẹ́ ká wo ìwé Acts of Apostles 11:26. Acts of Apostles 11:26. Acts of Apostles, iṣẹ́ àwọn Apostolic orí 11 ẹsẹ̀ 26. Nígbà tí ó sì rí i, ó mú wá sí Áńtókù, ó sì ṣe bí ọdún kan gbáko ni wọ́n fi bá ìjọ péjọ, tí wọ́n sì ń kọ́ ènìyàn púpọ̀. Ní Áńtókù náà sì kọ́, ní Áńtókù ni a sì kọ́ pé àwọn ọmọ ẹ̀yìn ní Kìrìsìtẹ́nì. Ẹ gbọ́ o, kí ni ìdí tí wọ́n fi pe àwọn ọmọ ẹ̀yìn ní Kìrìsìtẹ́nì? Number 1, àwọn tó fi ìṣe jọ Kristi, àwọn tó fi ìwà jọ Kristi, àwọn tó fi ìmúra jọ Kristi, àwọn tó fi ọ̀rọ̀ jọ Kristi. Kírísítẹ́nì kì í ṣe oyè o, Kírísítẹ́nì kì í ṣe gúrùpù o, Kírísítẹ́nì special name ni o. Ìrí tí àwọn kèfèrí rí àwọn ọmọ Ọlọ́run ní ìgbà náà pé dájúdájú àwọn eléyìí ọmọlẹ́yìn Kristi ni wọ́n. Yẹn ni pé nínú ìṣe, nínú ìwà, nínú ọ̀rọ̀, nínú ohun gbogbo, kò ní ìdíkà tó sọ ọmọ Ọlọ́run, ọmọlẹ́yìn Kristi ni. Can people believe you as a Christian? Can people examine you as a Christian? Yàtọ̀ sí Christian ọjọ́ Sunday nìkan. Ní Monday to Saturday, ṣé a rí ọ bí Kìrìsìtẹ́nì? Kò ju bẹ́ẹ̀ yẹn lọ o. Ìmọ̀ràn làwa gbà ní ṣọ́ọ̀ṣì kì í ṣe tipátipá. Ìjọba ọ̀run yìí ṣe tipátipá. Ẹni bá fẹ́ ni yóò ṣe kíni ni yóò lọ. Kò síjà ṣọ́ọ̀ṣì gbàdúrà kí n ṣàmì ni. Ṣùgbọ́n ìbéèrè tí mo bi ọ́ láàárọ̀ yìí, Nasiri iṣẹ́ lÓlúwa gbé mi dìde. Ìyàwó rẹ̀, àwọn ọmọ, ẹ̀yin ìjọ, ẹ̀yin àlùfáà bàbá wa, mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo jẹ́ iṣẹ́ Olúwa fún yín. Kí ni ìyàtọ̀ láàárín àwa àti àwọn tó wà níta? Olú àlùfáà ènìyàn ọ̀tọ̀ ní Bíbélì pè wá.
ẹ jẹ́ parí ẹ̀ níbí. Acts of Apostles 26-28. Acts of Apostles 26-28. Acts of Apostles 26-28. Agrippa sì wí fún Paul pé pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú díẹ̀ sí ìwọ ọba sọ mí di Kìrìsìtẹ́nì. Pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú díẹ̀ sí o gbọ́dọ̀ sọ mí di ọba ìlú, alákòóso ìlú, aláṣẹ ìlú. Ó ní kí Paul ó sọ òun di kàkà kí a sọ àwọn olóṣèlú di Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Ṣé là ń lọ sọ́fíìsì wọn lọ gbàdúrà fún wọn? Ṣé là ń gbowó lọ́wọ́ wọn? Kàkà kí a sọ orílẹ̀-èdè di Christian, ṣé là á tún lé wọn kúrò nínú ìgbàgbọ́? Kí ni ìyàtọ̀ láàrin àwa àtàwọn? Àwọn bàbá ńlá wa tí gbogbo ayé ń criticize ní ìsìn pé wọn ò ṣe dáadáa. Ní ìgbà tiwọn, wọ́n kó kèfèrí wọnú Olúwa. Ní ìgbà tiwa tá ní wọn ò ṣe dáadáa, wọn ò mọ Bíbélì, wọn ò mọ kankan. Ní ìgbà tiwa, àwa lé Kìrìsìtẹ́nì padà sínú kèfèrí. Ọ̀pọ̀lọpọ̀ wa ṣọ́ọ̀ṣì mọ́ orí mídíà ní ṣọ́ọ̀ṣì wọn nítorí ohun tójú wọn ti rí ní ṣọ́ọ̀ṣì. Gbogbo ènìyàn wọ́n bú awokoko awolé kí àwọn èèyàn tó sọ̀rọ̀ sí Kìrìsìtẹ́nì ṣé wọn ò rí ìkankan lọ́wọ́ wa? Ẹ̀yin àyànfẹ́ o, ṣé àwọn èèyàn tó ń sọ̀rọ̀ sí wa yìí ṣé wọn ò rí ìkankan lọ́wọ́ wa? Ṣé irọ́ ni gbogbo tí wọ́n sọ ni? Bó bá tiẹ̀ jẹ́ irọ́ 95% tí wọ́n sọ lórí afẹ́fẹ́, ṣé irọ́ ni? Ṣé irọ́ ni? Ayé àtijọ́ bó bá mú ọmọ lọ sọ́dọ̀ wòlíì àbí ìránṣẹ́ Ọlọ́run á bá ọ tọ́. Ní ìsìn bí ìyàwó ẹ lọ ṣọ́ọ̀ṣì, wọ́n á fún lóyún, wọ́n á lọ ṣẹ́. Bó mọ̀ máa sọ́dọ̀ wòlíì báyìí, wọ́n á ba ìfúnnú ẹ̀ jẹ́. Ṣé tí wọ́n sọ sí wa lórí afẹ́fẹ́ ṣé wọ́n pààrọ̀? Bí wọ́n bá pààrọ̀ 90% ẹ̀ ṣé kì í sóòótọ́? Ṣé kì í sóòótọ́? Kí ni ìyàtọ̀ láàrin àwa àtàwọn? Àwọn blogger wọ́n tò àwòrán onírú, wọ́n tò sí ojú mídíà wọn. Àwọn pásọ̀ náà tò onírú àwòrán sójú mídíà. Kí ni ìyàtọ̀ láàrin àwa àtàwọn? Ẹ̀yin ọmọ Ọlọ́run, àrètí ó fẹ́rẹ̀ débi. Kí ni ìyàtọ̀ láàrin ìwọ àti àwọn? Ẹ wo Bíbélì kan, Acts 19:5. Iṣẹ́ àwọn Apostolic 19:15. Sorry. Acts of Apostles 19:15. Ẹ̀mí búburú náà dáhùn, ó ní Jésù èmi mọ̀, Paul èmi mọ̀, ṣùgbọ́n ta ni ẹ̀yin? Paul mo mọ̀, Jésù mo mọ̀, ta ni ẹ̀yin? That is, àwọn ẹ̀mí búburú wora wọn, kò sí yàtọ̀ láàrin àwọn àtẹni tó fẹ́ deliver wọn. Kí ni ìyàtọ̀ láàrin ìwọ àti àwọn? Ẹ gbọ́ o, ní ọdún méjì sẹ́yìn, bí àwọn ọmọ Ọlọ́run bá máa jáde, wọ́n á gbé báàgì pọ́tébù sọ́rùn, including wòlíì, jíò, wọ́n á gbé báàgì sọ́rùn báyìí, wọ́n tó gbé wọ́n sọ́ọ̀sì àtẹ̀bọ̀.
ní tébù ti gbé báàgì ọ̀hún sílẹ̀ o àwọn náà ti tún ṣe kíni o kí ni ìyàtọ̀ láàrin ìwọ àtàwọn. Nasiri àwọn èèyàn tí ó wà lórí afẹ́fẹ́ yìí kí ni ìyàtọ̀ láàrin ìwọ àtàwọn. Ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ wà bí kí ni ìyàtọ̀ láàrin ìwọ àti àwọn. Àwọn tó wà ní Fẹlá shrine wọ́n wọ aṣọ wọ́n gbé ọmú jáde báyìí ìwọ náà rán aṣọ o gbọ́ ọmú jáde gẹ́gẹ́ bí obìnrin kí ni ìyàtọ̀ láàrin ìwọ àtàwọn. Àwọn tó wà ní ayé wọ́n gbé irun lórí irun tiẹ̀ náà pẹ̀lú tiwọn ìkan náà ni kí ni ìyàtọ̀ láàrin ìwọ àtàwọn. Ó dá aṣọ ó rán aṣọ àwọn tó wà nínú ayé tẹ wọ́n tó dáa ju tiẹ̀ lọ kí ni ìyàtọ̀ láàrin ìwọ àtàwọn. A dẹ̀ pé ọ ní ènìyàn ọ̀tọ̀. Ẹ gbọ́ o ẹ̀yin bàbá wa nínú Olúwa ẹ kú iṣẹ́ Olúwa o ẹ káàbọ̀ o ẹ kú Sunday òní o ẹ̀mí àsọpẹ́ o ẹ gbórí sókè ẹ̀mí àsọpẹ́ o àásọpọ̀ ọdún láyé o ẹ pẹ̀lẹ́ o ilẹ̀ òní yọ̀ wá o ẹ jẹ́ sọ kankan fún yín ẹ má bínú o àwọn tó wà níta wọ́n lálẹ́ ẹ̀yin náà tún lálẹ́ kí ni ìyàtọ̀ láàrin ìyàtọ̀ wọn. Àwọn tó wà níta ń gbé bọ̀bọ̀ ẹ̀yin náà gbé màmá kí ni ìyàtọ̀ tó wà láàrin wa tàwọn. Ojú òtí abojúmọ́ tì ní wa sí ọ. Ẹ̀yin girama wa ẹ mọ̀ kú sọ Olúwa ẹ kú àtijọ́ ẹ kọjọ́ mẹ́ta ẹ kú àbọ̀ ẹ kú ojúgbòrò ọ̀yáyà o ààrẹ dún ààrẹ pọ́n o mo fẹ́ bi yín léèrè àwọn tó wà níta tá a pè ní kèfèrí wọ́n lálẹ́ ẹ̀yin náà ní máa fín ìpìlẹ̀ sórí burúkú ni kí ni ìyàtọ̀ tó wà láàrin ìwà àti àwọn. Torí àwọn ọkùnrin tá a máa bá dẹ́ṣẹ̀ yẹn wọ́n máa ní ọ̀rọ̀ àpárá sẹ́nu nígbà ayé wọn gbogbo ọba dọ̀dọ̀ ọ̀dùgbẹ́ tó bá ṣe ní kí wọ́n wà lọ kó lọ ṣọ́ọ̀ṣì nítorí tiẹ̀ wọ́n dẹ̀ pa ṣọ́ọ̀ṣì jẹ wọ́n dẹ̀ sọ̀rọ̀ ẹ̀gàn sí ṣọ́ọ̀ṣì ojú òde tì ọ́. Kí ni ìyàtọ̀ tó wà láàrin ìwọ àtàwọn. Ẹ gbọ́ o àwọn tó wà nínú ayé wọ́n jà wọn ò dáríjì ìwọ náà jà wọn ò dáríjì kí ni ìyàtọ̀ láàrin ìwọ àtàwọn. Àwọn tó wà nínú ayé ń pe ọkọ wọn lórúkọ Ìbà Ṣẹ́gun ẹ Ṣẹ́gun ìwọ náà pe ọkọ ẹ lórúkọ kí ni ìyàtọ̀ láàrin ìwọ àtàwọn tó wà láyé. Ó ń pe ọkọ ẹ lórúkọ ọkọ ẹ náà ń pe ọ lórúkọ nínú ilé orúkọ tó yẹ kí àwọn ọmọ béèrè bá ṣe ń dàgbà náà wọ́n ti mórúkọ rẹ náà ti mórúkọ bàbá rẹ. Adébáyọ̀ wàá rí wàhálà lẹ́nu yìí wàá rójú mi wàá rí pípa ojú mi o àwọn ọmọ náà ti mórúkọ ọkọ ẹ torí tiẹ̀. Joseph Adérẹ̀mí wàá rí wo iṣẹ́ ìlàbí kí lórúkọ tá a pè ọ́ mo fẹ́ bi í léèrè dádì òkìkí mi tí ò bá bímọ fi hàn pé orúkọ ẹ̀ ló máa ṣe kí ni ló máa pè tí ò bá ti bímọ ó fi hàn pé orúkọ ẹ̀ ló máa ṣe kí ni ó kùn díẹ̀ káàtó. So tí ọkọ yẹn tí ẹ bá ti bímọ fún tẹ́ ẹ bímọ fún ọkọ yẹn ó fi hàn pé orúkọ rẹ̀ lẹ́ẹ̀ máa ṣe kí ni lẹ́ẹ̀ máa pè é. Dáàdi Bímbọ́
àti fail. Christianity sìn a fail, ààrẹ èèyàn sọ fún wa. Kí ni ìyàtọ̀ láàrin àwa àtàwọn tó wà níta? Kúkú máa pè lórúkọ, èyí tí ò fi pè lórúkọ ọmọ ẹ kúkú pè lórúkọ, kò nídìí. Èyí tí ẹ fi pè ìyàwó yín lórúkọ ọmọ yín yẹn ẹ kúkú pè ní orúkọ, kò nítumọ̀. Nígbà tó ti jẹ́ pé the same ní gbogbo wa àtàwa kèfèrí àti gbàgbọ́ tó ti jẹ́ pé the same ní ẹ kúkú máa pera yín lórúkọ. Àwọn ọmọ yín náà tábà dẹ̀ ti tó dé lọ́kọ, àwọn náà tó máa pọkọ wọn ní tábà bèrè ìtí bàbá mi pé ìtí bàbá mi ìtí ìyá mi pé bàbá mi àṣà ilé wa nìyẹn. Dẹ́ni ẹ kó máa ṣe ẹ ti fi fẹ̀ gúnlélẹ̀ fáwọn ọmọ. Àwọn ọmọ bá ti tó lé lọ́kọ àbá níyàwó. Bíbọ́ má rojú pupa mi lónìí o. Èyí tí mo fẹ́ bá wa sọ nìyẹn. Nínú ìjọ Ọlọ́run ní ìgbà tí CAC bẹ̀rẹ̀, tí Deeper Life bẹ̀rẹ̀, tí Government bẹ̀rẹ̀, àwọn Pentecostal gidi tí wọ́n bẹ̀rẹ̀, ẹ lè morúkọ ẹnìkankan nínú ṣọ́ọ̀ṣì. Ìgbà tí ìjọ tí ń jẹ́ ìjọ o lè morúkọ ẹnìkankan nínú ṣọ́ọ̀ṣì. Sister, brother, sister, brother. Ta ló rántí ìgbà náà? Ẹ̀yin tí ẹ bá gbọ́rú ẹ̀rẹ́ ẹ nawọ́ sókè. Ẹ nawọ́ sókè. Ṣọ́ọ̀ṣì especially Deeper Life, ṣọ́ọ̀ṣì ò lè morúkọ ẹnìkan. Sister, brother, àfi bóyá tá a bá fẹ́ kọrúkọ nǹkan kan. Brother lágbájá, sister lágbájá. That is the church of God in the olden days. Ṣùgbọ́n nísìn àti gbé onírú. Kí ni ìyàtọ̀ láàrin àwa àti àwọn tó wà níta? Bí a bá ní ìyàtọ̀, ó ṣe o, mo ń lọlé nìyẹn o. Mo ti parí ti àárọ̀ yìí o. Mo ń lọlé, ó tún dalẹ́. Bí ò bá ti sí ìyàtọ̀, maritally different, academically different, gbogbo nǹkan wa, ibi táwọn ọmọ tọ́ta wọn bàjẹ́ sí débà, tá a bá fẹ́ kí ọ wá ní thank you daddy, ẹ káàárọ̀ daddy. Ọkùnrin ni o. In the olden days, ọkùnrin á prostrate, àwa ṣe kí ni o, dídí ọmọ mi. Ìyẹn ni pé àwọn ọmọ yẹn títí ayé òkè là máa ṣe kí ni, là máa bá wọn. Ọmọbìnrin á kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì, káàárọ̀ daddy, good morning, good morning. Mo kọ́ ẹ̀kọ́ kan ní ilé mọ́mì Ọlábọ̀dé, àjọkọ ni àbí bẹ́ẹ̀ kọ́. Bí wọ́n ṣe jẹ́ olówó tó ìdílé yẹn, àwọn ọmọ wọn tá a bá fẹ́ kí ẹnikẹ́ni tó bá wọlé, wọ́n á kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì. Àbí Ọlọ́run ra ìdílé yẹn lọ́wọ́. Bí àwọn ọmọ wọn bẹ́ẹ̀ bá wọlé, àtàbá ní èèyàn kan olówó ni o, kì í ṣe olówó òmùwé o. Ọlọ́run ràn lọ́wọ́, Ọlọ́run á dẹ̀ máa gbéga sí. Bí a ṣe àwọn ọmọ yẹn ìlú òyìnbó ni ìlú òyìnbbo ni gbogbo wọn ti kàwé. Tá a bá débà tó bá rí wọn, tí wọ́n bá máa kí any elder person tó bá wọlé lé, ó máa kúnlẹ̀ thank God dáàdi mọ ẹni tí mò ń wí. Àwọn ọmọ tẹwa ní ìsìn, ẹ wo ìgbé ayé wa. Kí ni ìyàtọ̀ láàrin àwa àtàwọn tó wà níta? Bí ẹ bá ọ̀pọ̀lọpọ̀ wa tó bá ń bọ̀ nínú ṣọ́ọ̀ṣì nìsín, a kó bíìgì tó wà lọ́wọ́ ẹ, ó wà lọ́wọ́ Portable, ó wà lọ́wọ́ Davido, ìwọ náà kó yẹn ó kó wọ ṣọ́ọ̀ṣì. Kí ni ìyàtọ̀ láàrin ìwọ àtàwọn tí ẹ sọ wípé kèfèrí? Bí ò bá sí ìyàtọ̀, ọ̀run àpá ìdíwà rẹ̀ ó dúró dè wá. Ẹ dìde lórí ẹsẹ̀ yìí, mo ti ń lọ. Àlàyé ti fẹ́ pọ̀ jù. Sókè lọ́bẹ̀ ọ̀gẹ̀. Ẹ dìde. Ẹ má dìtàn yín o. Bí ò bá ti sí ìyàtọ̀ láàrin àwa àtàwọn tó wà níta, àwàdà là ń ṣe o. Pàtó fún Jésù. Ẹ wo òfin ìjọ yìí.
ẹ súnmọ́ bí mo ti lọ nìyẹn. Ẹ wo lára òfin ìjọ yìí. Wọ́n á tẹ̀ fún gbogbo wa. Kí ìjọ yóò tó bẹ̀rẹ̀. Ní 2013 la bẹ̀rẹ̀ yìí. 14 la bẹ̀rẹ̀ ìjọ yìí. 2014 la fi pẹ̀lẹ́ ìjọ lélẹ̀ lépre. 2010 lÓlúwa ti fún ìjọ yìí ní òfin wípé ìjọ yìí o ìmúra wa kò gbọ́dọ̀ bá ti àwọn tó wà ní ayé dọ́gba o. Ìjọ yìí o ó wà bí kì í ṣe déètì ẹ wà bẹ́ẹ̀ kì í ṣe àbí máa ṣẹlẹ̀ kọ́wé. Ìjọ yìí o ẹni tí ìyàwó àtọkọ ọba ti sọmọ ìjọ yìí kò gbọ́dọ̀ jẹ́ pásítọ̀ ní chọ́ọ̀chì yìí o. Ẹ wá wò ní gbogbo ilẹ̀ màwé kà. Ẹnikẹ́ni ní ìjọ yìí tó bá máa jẹ́ wọ́kàsì ìjọ yìí tó bá máa jẹ́ mínísà ìjọ yìí tí ọkọ àtìyàwó ò bá ti ṣe ọmọ ìjọ yìí pé kò gbọdọ̀ jẹ́ mínísà ìjọ yìí o. Kì í ṣe pé thank God ẹ wo déètì àbí àṣẹ̀ṣẹ̀ kọ̀wé wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ̀wé pé ẹnikẹ́ni tó ò bá ti ní ìdílé kò lè ṣe mínísà ní ìjọ yìí. Tẹ́ òfin ìjọ yìí ti wà á lẹ̀ kí ìjọ yìí ó tó ṣe kíni kí ìjọ gangan tó bẹ̀rẹ̀. Ẹnikẹ́ni tí ò bá ti ní ìdílé o rabọrabọ yẹn látòrí ẹ̀sìn ìgbéyàwó fún grandpa. Ìdí tí a bá fi ìwé yìí ló jẹ́ kí torí ọ̀pọ̀lọpọ̀ màsírí tó ṣẹlẹ̀ ìwé yìí òfin ìjọ yìí ló jẹ́ àṣègbéyàwó fún bàbá yìí pé o fẹ́ o kọ̀ o gbọ́dọ̀ ṣe torí òfin ìjọ yìí sọ wípé ẹnikẹ́ni tí ò bá ti ní ìdílé kò lè ṣe mínísítà ní ìjọ yìí. Ẹnikẹ́ni tí ọkọ rẹ̀ ìyàwó rẹ̀ ò bá ti ṣí ṣọ́ọ̀ṣì kò lè ṣe mínísítà ìjọ yìí. Ó wà nínú òfin kì í ṣe pé bóyá ìta dá ìjọ sílẹ̀ ẹ lọ tẹ̀ kólúkúlù kó ṣe kíni ní ọ̀pọ̀ ìlẹ́pẹ̀ ìgbà. Iṣẹ́ yìí mi ò lè nìkan ṣe ṣùgbọ́n ẹ̀rù ń bà mí nítorí òfin tí Ọlọ́run ti ṣe kíni o tó ti fi lélẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ kẹ̀ ládẹ̀ ti fi orí ọ̀fẹ́ àti fi orí ọ̀fẹ́ àti ṣe kíni o àti fi orí ọ̀fẹ́ cover orí ọ̀fẹ́ tá a wá fi cover yẹn bóyá ọ̀gá lógun tí a ń ṣe kíni o là ń jà ní ìsìn àmọ́ ní ìdẹ̀rọ́nà míì tá a lè gbà ju pé kí ni mo lè ṣe láti yẹ ìdájọ́ Ọlọ́run. Gbogbo tẹ́ ẹ rí tí mo nìkan dúró wàásù ṣe kankan kò bá mu rárá bọ̀ mo wo ọgbọ́n tí mo lè fi yẹ ìdájọ́ Ọlọ́run. Kí ni mo lè ṣe láti yẹ ìdájọ́ Ọlọ́run? Ìmúra èsì pé bóyá ilé ìta bẹ̀rẹ̀ pé bóyá ẹnìkan ò lọ́kọ àti mínísà ẹnìkan ò níyàwó kò nídìílé kò sí òfin wà nílẹ̀ chọ́ọ̀chì dẹ́wà tí mo fi Olúwa dẹ ẹ wá kà á táàmù ti lọ Bíbélì òfin sọ pé kí n má gbà pé bóyá èèyàn wà ṣọ́ọ̀ṣì àbí òsì kí n má expect èèyàn àbí èèyàn òsì pé bó jẹ́ èèyàn mẹ́ta òun á máa wá tí mi ò bá ti rú òfin èní ti lọ ẹ wá sóde kan kẹ wá kà ẹ tẹ gbogbo ìwé ìjáde fún chọ́ọ̀chì kólúkúlùkù lè wò ó ká lè mọ̀ pé tí mo bá ṣe ìkankan nínú chọ́ọ̀chì yìí mo wò ó pé kí ni mo lè ṣe láti rí ìdájọ́ Ọlọ́run kọjá ni ẹ gbé ìgbìyànjú kẹ lọ tẹ̀wé ìjáde káàkiri fún gbogbo èèyàn. Torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí ìdájọ́ Ọlọ́run bá ń bá ọjà wàá rò pé èèyàn ló ń ṣe kíni ló ń bá ọjà. Ẹ kúrò níbi tẹ́ wà mo ti ń lọ nìyẹn. Ìjọ ò tí ì bẹ̀rẹ̀ ìgbà tí òfin orí òkè ti bẹ̀rẹ̀. Ẹ pé orúkọ ò lè wà lórí òkè yìí òótọ́ mo sọ fún ẹ ò lè wà lórí òkè yìí kó o fẹ́ yàwó níyàwó kó o máa ṣàgbèrè káyé rẹ̀ ọ̀dà ayé rẹ̀ máa burú kẹ́yìn ni ṣe pé òfin wà nílẹ̀ bí o wá ṣọ́ọ̀ṣì yìí tó lọ́kọ́lé tọkùnrin mi gorí ẹ ayé ẹ máa bàjẹ́ kẹ́yìn ni ṣe pé òfin Ọlọ́run wà lẹ̀ lórí òkè yìí bó fẹ́ kọ́kọ́ bó fẹ́ kọ̀yàwó kì í ṣe ní àná bọ̀ pé o sì wà lábẹ́ òrùlé ọkùnrin kan àbí obìnrin kan òbóbìnrin míì sùn òun ṣàgbèrè òun wá sọ pé o máa lọ skọ́fìrì
àdàbí tí ìbáṣọ Ọlọ́run ni mo gbé kalẹ̀ lórí òkè ayé rẹ yóò máa lọ ẹ̀yìn sí ni. Gbogbo tó bá dáṣe láyé yàtọ̀ sí ìyàwó àtọmọ àbí ọkọ ẹ àlàáfíà yóò bá. Gbogbo tó bá fẹ́ ṣe láyé inú sàré ló ti bá. Kì í ṣe pé wọ́n ẹ̀ ṣàgbèrè ń bí. Bó ti wo bí wá gbogbo tó bá mọ̀ pé ó wà nínú òfin ìjọ yìí lọ pamọ́, especially ìjọ yìí. Number 1, ìjọ àgbà lolúwa pè. 2, ìjọ ọkọ àtìyàwó ni. Ìjọ ìdílé ni, kì í ṣe ìjọ tí ẹnìkan ò ní ìdílé ẹnìkan rárá o. You know. Bó o bá dẹ̀ ní ìdílé, bó o bá ti débí Ọlọ́run á ṣètò ìdílé fún ọ. That's all. Má ro òfin bí. Mo mà fẹ́ rí yín o. Ìwà àtìyàwó yín tá a bá ti ṣe tán má ti gbé mọ́ ìkílẹ̀. Ìwà àtìyàwó yín kẹ́ rí mi o. Ẹ nawọ́ méjèèjì sókè. Ẹ pe orúkọ Jésù lọ́wọ́ agbára. Olúwa fàánú parí ìjà láàrin èmi àtiwọ́ láàárọ̀ yìí. Olúwa ṣe kí ni? Olúwa fi àánú parí ìjà láàrin èmi àtiwọ́ láàárọ̀ yìí. Fi àánú parí ìjà. Ẹ sọ̀rọ̀. Fi àánú parí ìjà láàrin èmi àtiwọ́ láàárọ̀ yìí. Jésù Olúwa wa. Ẹ rí mi náà, ẹ̀yin àti dídámi àti ìyàwó. Nawọ́ méjèèjì sókè. Olúwa, ìtì ìṣẹ̀lẹ̀ sí mi. Bó bá lọ́wọ́ ìbínú rẹ sínú, Olúwa ṣàánú mi láàárọ̀ yìí. Ohun tó ń ṣẹlẹ̀ sí mi, bó bá jẹ́ ìbínú rẹ ni, Olúwa fàánú ká ìbínú rẹ lórí mi láàárọ̀ yìí. Ayérayé o, ohun tí ń ṣẹlẹ̀ sí mi, bó bá jẹ́ ìbínú rẹ ni, Olúwa fi àánú palẹ̀ rẹ̀ mọ́. Fi àánú palẹ̀ ìbínú rẹ mọ́ lórí mi báyìí. Ìpalẹ̀ ìbínú rẹ mọ́ lórí àwọn ọmọ mi. Jésù Olúwa wa. Ohun Olúwa ni ká tó bẹ̀rẹ̀ ìjọ yìí pé ẹ̀sìn wa lórí òkè yìí kò gbọdọ̀ págo 12. Ó wà nínú ìwé. Pé bí ìjọ yìí bá lọ títí láyé ò tá bá pẹ̀ka pa gbogbo ayé o. Ọjọ́ tán bá ti bẹ̀rẹ̀ sí ṣe ẹ̀sìn kọjá aago 12. Ọjọ́ yẹn Olúwa lòun máa fi ìjọ yẹn sílẹ̀. Pé kí gbàgbé ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì orí òkè. Àdúrà 2 lolúwa dẹ̀ kọ fún wa ní ọdún yẹn lọ́hùn pé ṣọ́ọ̀ṣì yìí o àdúrà 2 ni òun fún yín o. Èkíní kí ìfẹ́ òun Ọlọ́run ṣẹ. Èkejì kí àwọn ọmọ Ọlọ́run ó dé ọ̀run. Pé gbogbo àdúrà tó kù lẹ lè gbà ṣùgbọ́n àdúrà prayer point 2 péré ni gbogbo ẹni bá fẹ́ so lórí orí òkè gbẹ́dọ̀ ní. Ìfẹ́ Ọlọ́run ìrìnàjò dé ọ̀run ó tán. Ọlọ́run fún aládùúrà púpọ̀. Gbogbo ètò kù ohun wòlíì àdúrà. Crossover tá a dẹ̀ ń ṣe ní orí òkè yìí orúkọ tọ́lọ́run pè àti ṣe ìdí ẹ̀. Ọlọ́run adarí jù wá. Kí lorúkọ tọ́lọ́run pè crossover? Ọjọ́ tó kẹ́yìn ọdún tó kẹ́yìn oṣù ẹ̀tọ́ mi dà. Ó wà ní 9th of where is my right? Àṣálẹ̀ ẹ̀tọ́ mi dà lolúwa pè. Àṣálẹ̀ tá a máa fi pé ká máa fi bèrè ẹ̀tọ́ wa ní oṣooṣù. Nígbà tó yá la gbàgbé gbogbo ẹ̀ la bá yí gbogbo nǹkan padà ní wàhálà ń dé bá wa. Every crossover lórí òkè ẹ̀tọ́ mi dà lé Olúwa pé ká tó bẹ̀rẹ̀ ìjọ. Téèyàn bá ti ń tóbi yóò máa gbàgbé májẹ̀mú òun àtàwọn ọ̀ràn Ọlọ́run yóò máa ṣe é tóhùn. A pe orúkọ Jésù. Olúwa ṣàánú mi gbogbo ibi tí mo ti dalẹ̀ májẹ̀mú. Olúwa májẹ̀mú bá mi jà látòní lọ mọ́. Gbogbo ibi tí mo ti dalẹ̀ májẹ̀mú rẹ̀ o. Olúwa ṣàánú mi o. Májẹ̀mú bá mi jà látòní lọ. Gbogbo bí mo ti dalẹ̀ májẹ̀mú. Májẹ̀mú bá mi jà látòní lọ. Májẹ̀mú bá mi jà látòní lọ. Jésù
Olúwa wọ́n ṣe àjọ lórí ọmọ kan fún ìdààmú lórí ọmọ kan lórun yìí. So ẹ jẹ́ á gbàdúrà lórí ọmọ yẹn. So ká pàdé ní alẹ́. Ní alẹ́ yìí, má ṣaláì sọ fún àwọn ọmọ Ọlọ́run ká pàdé. Sọ fún àwọn àyànfẹ́ ká pàdé lálẹ́ yìí. Pé wọ́n bójú orí mídíà post ẹ̀. God is waiting for you. Lálẹ́ yìí, má pa alẹ́ yìí jẹ. Má fi alẹ́ àti 11:30 lágbára Ọlọ́run. Ọjọ́ àti 11 dot. Má pa alẹ́ yìí jẹ. Sọ fún àwọn ọmọ Ọlọ́run pé alẹ́ kẹta yìí, alẹ́ ìbápàdé mi. Ẹ nawọ́ méjèèjì sókè. Olúwa gba ọmọ mi lọ́wọ́ ikú ọdún 2025. Olúwa o, fàánú yọ ọmọ mi lọ́wọ́ ikú ọdún 2025. Ayérayé o, Olúwa o, fi àánú gbọ́ ọmọ mi o lọ́wọ́ ikú ọdún 2025. Olúwa dá ìjì ikú ọmọ dúró fún mi láàárọ̀ yìí. Fàánú gbọ́ ọmọ mi lọ́wọ́ ikú ọdún 2025. Jésù. Olúwa náwó, Olúwa má jà yóò fi ọmọ dá mi lóró lọ́dún yìí. Óyá! Má jà yóò fi ọmọ dá mi lóró lọ́dún yìí. Má jà yóò fi ọmọ dá mi lóró. Búà tùà. Jésù. Olúwa ràn mí lọ́wọ́ lójú ọ̀nà ìgbàgbọ́. Ràn mí lọ́wọ́ lójú ọ̀nà ìgbàgbọ́. Olúwa ràn mí lọ́wọ́ lójú ọ̀nà ìgbàgbọ́. Ràn mí lọ́wọ́ lójú ọ̀nà ìgbàgbọ́. Ẹ sọ̀rọ̀. Ràn mí lọ́wọ́ lójú ọ̀nà ìgbàgbọ́. Yes. Gbogbo program tá a dá sórí òkè, àṣálẹ̀ ìrànlọ́wọ́ ló lágbára jù. Àṣálẹ̀ ìrànlọ́wọ́, alẹ́ Sunday mọ́jú Monday. Ẹ wá wò lónìí bíi the first program tó ló akọ́kọ́ sọ nìyẹn pé ibi tí ó mọ̀ ń mú ẹ lọ dá ìpàdé kan sílẹ̀, ẹ pè ní àṣálẹ̀ ìrànlọ́wọ́. Ọjọ́ tí ẹ dẹ̀ máa ṣe ọjọ́ tí ò convenient fún gbogbo èèyàn. Ọjọ́ wo lè ò convenient gbàdúrà wọn gbàdúrà alẹ́ Sunday mọ́jú Monday. Wọ́n ní ẹ̀ àwọn èèyàn ní wà bẹ́ẹ̀ ni. Ìdí tí mo torí ẹ̀ ní kẹfì ilẹ̀ ọjọ́ yẹn ọjọ́ Sunday yẹn mọ́jú Monday yẹn ẹ pè ní àṣálẹ̀ ìrànlọ́wọ́. Ọjọ́ tí gbogbo ayé ò lè fara mọ́. Àwọn ọmọ ìjọ rẹ, àwọn tí mo rán sí ọ nìkan ni yóò máa lọ́jọ́ yẹn. Ohun tí ó fi mọ àwọn ọmọ lẹ́yìn ẹ nìyẹn. Ọjọ́ yẹn nìkan ni mo fún ọ gẹ́gẹ́ bí májẹ̀mú tí wàá fi mọ ọmọ ẹlẹ́yìn ẹ. Àwọn tí ìsọmọ ẹlẹ́yìn kí ló ṣẹlẹ̀ pẹ̀lú kí ni? Amen. Hallelujah. Ọjọ́ Sunday mọ́jú Monday yẹn ẹ pè ní àṣálẹ̀ ìrànlọ́wọ́. Àwọn ọmọ ẹlẹ́yìn ẹ nìkan ni yóò máa farahàn. Torí ọjọ́ yẹn ni wọ́n máa parí iṣẹ́ lórí àwọn ọmọ Ọlọ́run. Àwọn òkùnkùn ò ṣe àjọ lọ́jọ́ Saturday mọ́, Friday mọ́ torí gbogbo ayé ló ń ṣe. Ìsọ̀run Sunday mọ́jú Monday kò síbi tán ti ń ṣe lágbàáyé. Ìwọ ni kó lọ bẹ̀rẹ̀.
Iye àwọn tó bá dẹ̀ ti gbà ọ́ ní ọmọlẹ́yìn ló lè bá ọ sọjọ́ yẹn. Àwọn lọ́mọ ẹ̀yìn ẹ̀. Àwọn yẹn sọmọ ìjọ ọmọ ẹlẹ́yìn ẹ̀ nìyẹn. Nínú gbogbo program orókè, àṣálẹ̀ ìrànlọ́wọ́ lolúwa ní ó tóbi jù lórí òkè. Ẹ̀nàwọ́ sátidé ìyanu ìpàdé mẹ́ta péré lọ́lọ́run fún mi gbà yẹn. Fàánú dá sí sílẹ̀ wá ni. Ìjì lolúwa fi tún fàánú dá sí wá. Bọ̀tì ìpàdé tá a bẹ̀rẹ̀ lórí òkè kí ìjọ tó bẹ̀rẹ̀ àṣálẹ̀ ìrànlọ́wọ́ sátidé ìyanu àti ẹ̀tọ́ mi dà ọ̀tán. Ohun olúwa ni mẹ́tẹ̀ẹ̀ta yẹn ká tó bẹ̀rẹ̀. Àwọn program tó ti bẹ̀rẹ̀ kí ìjọ tó ṣe kí ni o kó tó bẹ̀rẹ̀ ni. Ẹ pe orúkọ Jésù Olúwa ẹ gbà mí. Ohun tí yóò bá ná ọ ni kó ná ọ. Mo fẹ́ dọ̀rùn. Mo fẹ́ ṣe kí ni? Ohun tí yóò bá ná Olúwa jọ ná ọ. Mo fẹ́ di ọ̀rọ̀. Ohun tí yóò bá ná Olúwa jọ ná ọ. Mo fẹ́ di ọ̀run. Mo fẹ́ di ọ̀run. Mo fẹ́ di ọ̀run. Gbà mí. Mo fẹ́ di ọ̀run. Ohun tí yóò bá ná Olúwa jọ ná. Mo fẹ́ di ọ̀run. Jésù Olúwa. Ohun tí Olúwa rán sí wa lónìí nìyẹn. Kí ni ìyàtọ̀ láàrin ìwọ àti àwọn tó wà nínú ayé tí wọ́n pè kèfèrí yẹn? Bó bá wo ayé ẹ, bó wo ìgbéyàwó ẹ, bó wo ìdílé ẹ, bí o wo ọ̀rọ̀ ẹ, bó wo múra ẹ ní ọ̀pọ̀ ìgbà. Kí ni ìyàtọ̀? Tí ò bá sí ìyàtọ̀ lọ ṣàtúnṣe. Torí oníkórè fẹ́rẹ̀ dé o. Ohun tí mo bá sọ ni. A ó pàdé ní aago 11 lálẹ́ yìí. Múra wá dáadáa torí ọjọ́ rẹ ni alẹ́ yìí. Ohun tí ẹ má dẹ̀ gbàgbé bí a ti ń lọ yẹn. Gbogbo oṣù yìí ọba àwọn bá sọ fún mi pé àgbẹ̀dọ̀ dọ́rẹ lórí òkè yìí. Ẹ dẹ̀ máa béèrè. Olúwa dá ọrẹ fún mi lọ́dún yìí lóṣù yìí. Ṣẹ́gbọ́. A ó rán ẹnìkan sí mi lọ́dún yìí lóṣù yìí. A ó dẹ̀ rán ẹnìkan sí ọ. Lọ múra ìpàdé tó wà níwájú wa. Má gbàgbé pé mo sọ fún ọ pé Olúwa kọrin kan fún mi láàárọ̀ yìí bí mo ti ń múra láti wá sí gbàgán. Orin yẹn kọ́ fún ọjọ́ 7. Ohun tí mo mà tó dájú, ohun tí mo mà tó dájú, ọpẹ́ ni yóò kẹ́yìn ọ̀rọ̀ mi bó tilẹ̀ jù báyìí lọ. Tó dájú, ohun tí mo mà tó dájú, ọpẹ́ ni yóò kẹ́yìn ọ̀rọ̀ mi bó tilẹ̀ jù báyìí lọ. Ohun tí mo mà tó dájú, ohun tí mo mà tó dájú, ọpẹ́ ni yóò kẹ́yìn ọ̀rọ̀ mi bó tilẹ̀ jù báyìí lọ. Ohun tí mo mà tó dájú, ohun tí mo mà tó dájú, ọpẹ́ ni yóò kẹ́yìn ọ̀rọ̀ mi bó tilẹ̀ jù
báyìí lọ. Tá a bá ti ṣe tán ẹ yọjú sí mi. Àwọn tí mo ní kó rí nìyẹn ẹ jẹ́ rí mi. Ọpẹ́ ni yóò pẹ́ yàrá wa bó tó lè jù báyìí lọ. Ó tún bàbá ó dájú ó tún bàbá ó dájú. Ọpẹ́ ni yóò pẹ́ yàrá bó tó lè jù báyìí lọ. Bó tún lè jù báyìí lọ. Bó tún lè jù báyìí lọ. Ó tún bàbá ó dájú ó tún bàbá ó dájú. Ọpẹ́ ni yóò pẹ́ yàrá mi bó tún lè jù báyìí lọ. Bó tún lè jù báyìí lọ. Bó bá tún lè jù báyìí lọ. Ó tún bàbá ó dájú ó tún bàbá ó dájú. Ọpẹ́ ni yóò pẹ́ yàrá mi bó tún lè jù báyìí lọ. Ìyìn ni yóò pẹ́ yàrá mi bó tún lè jù báyìí lọ. Ó tún bàbá ó dájú ó tún bàbá ó dájú. Ọpẹ́ ni yóò pẹ́ yàrá mi bó tún lè jù báyìí lọ. Ìyìn ni yóò pẹ́ yàrá mi bó bá lè jù báyìí lọ. Ó tún bàbá ó dájú ó tún bàbá ó dájú. Ọpẹ́ ni yóò pẹ́ yàrá mi bó tún lè jù báyìí lọ. Bó tún lè jù báyìí lọ. Bó bá tún lè jù báyìí lọ. Ó tún bàbá ó dájú ó tún bàbá ó dájú. Ọpẹ́ ni yóò pẹ́ yàrá mi bó tún lè jù báyìí lọ. Bó bá tún lè jù báyìí lọ. Bó bá tún lè jù báyìí lọ. Ó tún bàbá ó dájú ó tún bàbá ó dájú. Ọpẹ́ ni yóò pẹ́ yàrá mi bó tún lè jù báyìí lọ. Kọrin fún ọjọ́ méje lọ́sẹ̀ kọ. Má gbàgbé pé Thursday ni Olúwàgbèjà Abíyámá. Aago 6 àárọ̀ ni màá bẹ̀rẹ̀. Fi sọ́kàn. Àdúró de èèyàn bí. Aago 6 àárọ̀ la máa bẹ̀rẹ̀. Má ṣaláì wá sí Olúwàgbèjà Abíyámá àárọ̀. Ó lọ iléèwé ó lọ kankan. Wá tí o bá rí i pé aago yẹn fẹ́ lọ. Bóyá láàárín 6 or 7 yẹn, èyí tí o bá gbà náà nínú àdúrà ara sí ni. Thank you. Àti alẹ́. Má gbàgbé pé Sátidé tí ó ń bọ̀ yìí, òun náà ni on the 12th. Ó jẹ́ ọjọ́ májẹ̀mú tá a fi ìpìlẹ̀ orí òkè lélẹ̀ tá a tún kan ibí ní ọjọ́ yẹn la kọ́kọ́ kan bí ọjọ́ májẹ̀mú lánìí. Mú ara láàárín 15 minutes to 6 láàárọ̀ sí 7 àárọ̀. Rí i pé tó bá mọ̀ pé ibi tó ti ń bọ̀ jìnnà sùn síbí májú. Olúwa wà pẹ̀lú wa. Fi sọ́kàn. Àwọn tó wà ní iwájú wa nìyẹn. Jẹ́ máa gbàdúrà fún mi nínú ìpàdé tó ń lọ lọ́wọ́. Kí Ọlọ́run ó dìde kó gbérawọ́ dìde ní agbára Ọlọ́run. Ọlọ́run yóò fún wa ní oore ọ̀fẹ́ láti ṣe àjọ̀dún Unity and Peace Praise Night ọdún ìláyà àti àlàáfíà. Ẹ béèrè nǹkan ńlá tí ẹ fẹ́. Ẹ béèrè tẹ́ fẹ́. Jésù Olúwa wa. Ìdè lọ́rọ̀ ẹsẹ̀ ká gbàdúrà orúkọ Jésù. Ọlọ́run gba ọpẹ́ wa, gba yìn wa. Àti àwa àti àwọn ọmọ Ọlọ́run lórí afẹ́fẹ́ àlejò ẹ̀rí gbàǹkọ́gbè. Olúwa kó yọ̀ǹda fún wa. Ibi tí ọ̀tá ti fẹ́ pa wá lẹ́kún, áńgẹ́lì Ọlọ́run kó lọ ràn wá lọ́wọ́ ńbẹ̀. Ìjì tí máa ń gbẹ̀mí ọmọ Ọlọ́run kò ní dìde sí wa. Àwọn pápápá múmúmú ayé wọn ò ní rí wa pa. Wọn ò ní rọ́mọ wa mú.
àlejò tí ń bá wa gbé tí ò fàyè gba àlàáfíà iná yóò gbé jáde. Nínú ìgbèkùn ó jẹ̀bi ọ̀rọ̀ Olúwa yóò fàánú mú wa jáde. Ìdájọ́ ayé wa tí wọ́n ti ṣe nínú òkùnkùn Olúwa yí dànù. Èyí tó wà níwájú rẹ yìí tí a ń pè ní ibi Olúwa yí dànù. Ipá mi ò ká tí ń bẹ lọ́wọ́ rẹ yìí Olúwa gbà á. Àárín àwa àti Ọlọ́run kò ní dàrú. Gbogbo àwọn ọmọ Ọlọ́run tí ó ń lo dátà lówó wọn àkókò wọn pẹ̀lú wa lórí afẹ́fẹ́ tí wọ́n rò pé ìjọ kékeré ni ìjọ yìí tí wọ́n rò bí a ṣe rí kékeré tó tí wọ́n ń tẹ̀lé wa ní gbogbo ìgbà lábẹ́ bó tún orí ìran wọn mẹ́rin àánú ò ní kúrò ń bẹ̀. Ìrànlọ́wọ́ ò ní kúrò ń bẹ̀. Ojú rere ò ní kúrò ń bẹ̀. Àtẹni tó mọ̀ wọ́n àtẹni tó mọ̀ wọ́n yóò dájú àánú fún ọ. Gbogbo wa pátá a ò ní já lọ́nkulẹ̀. Nígbà tó bá di aago 11 ní ìrọ̀lẹ́ òní kí a tó dé bí ẹni tó ní ayé àtọ̀run yóò ti tẹ́lẹ̀ dé wa. Gbogbo ọ̀run tí a bá kàn Olúwa yóò ṣí. Èyí tá a bá tì Olúwa yóò tì. Èyí tá a bá ṣí Olúwa yóò ṣí. A máa ń ṣe àánú àwọn tó máa ń ṣe Olúwa yóò yọ̀ǹda fún wa. Ní ojú kí ló lè yóò dà a ó dàràbà. Ogun ṣẹ́ a ó dé ọ̀run sinmi. Ayé wa ní ìjọba ọ̀run kò ní ṣòfò. Láti àkókò yìí lọ, ohun tí yóò fi ìyàtọ̀ hàn pé ọmọ Ọlọ́run ni wá tòótọ́ Olúwa yóò fi sáyé wa. Ní ayé àtijọ́, bí wọ́n bá ní wọ́n fẹ́ gba èèyàn sídìí iṣẹ́, tí wọ́n bá ti rí àwòrán wa, ọmọ sí èsì lèyí, wọn ò ní bèrè interview lọ́wọ́ ẹ̀ mọ́. Tá bá rí ọmọ dípàlà, wọn ò ní bèrè interview mọ́. Torí àwòrán wa ní ìgbà yẹn, òun náà fi ń ṣe interview fún wa. Àwòrán wa wá ní ajá gbẹ̀nì kò ní lè ba ilé iṣẹ́ jẹ́. Irú ọ̀wọ̀ ìgbàanì tó jẹ́ wípé gbogbo bí ó bá ti yẹ kán ṣàléèdè wa, àwòrán wa àti ìgbé ayé wa ó máa ṣí ọ̀run fún wa ní. Irú ọ̀wọ̀ bẹ́ẹ̀, irú ẹ̀mí bẹ́ẹ̀ Olúwa yóò gbé fún wa. Olúwa yóò yọ̀ǹda fún wa. Látòní lọ ọ̀rọ̀ wa, ìṣe wa, ìrìn wa, márèèjì wa, ìdílé wa yóò di tọmọ Ọlọ́run. Ìrísí rẹ̀ yóò jẹ́ tọmọ Ọlọ́run. Iná ò ní gbó wa, ayé ò ní mú wa, ikú ò ní pa wá. A ti borí, a ti ṣẹ́gun, a ju ajuni lọ. Bẹ́ẹ̀ ni yóò rí. Orin ìṣẹ́gun a máa kọ. Bó ti wù kó ju báyìí lọ, orin ọpẹ́ ni yóò kẹ́yìn. A ti rí ọpẹ́ dún láàárọ̀. Bí ẹ ti ń lọ ìwàláyé bàbá ọmọ ẹ̀ mọ́kọ́ máa bá yín lọ. Ẹ̀rù ẹ̀ kó wà lára yín, ọwọ́ ẹ̀ kó wà lára yín. Ogun ṣẹ́ o, ẹ di ọmọ ìgbàlà, ẹ di èrè ìjọba ọ̀run, a ó jọ yan ọ̀run. Ní ìkẹyìn, a ó rí Kristi ká torí kú. Ní òpó gbogbo together we shall make eternity. Adúpẹ́pẹ́ ti gbọ́ o, ní orúkọ ti bàbá, ti ọmọ tẹ̀mí mọ́. Orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, àánú látòkè wá kó máa bá wa gbé. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Hallelujah ńlá méje àti ọ̀pọ̀lọpọ̀ góyà.